A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀pọ̀ ìdílé àti okòòwò jákèjádò orílẹ̀-èdè ní ìjákulẹ̀ ti dé bá látàrí àìsí iná mọ̀nàmọ́ná tí ó pa kún ìṣẹ́. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé àwọn olùgbé ní ìpínlẹ̀ Kano, Kaduna, Sokoto, Enugu, Benue, Ọ̀yọ́, Akwa Ibom, Taraba, Lagos àti Ògùn ni wọ́n ń kojú àìsí iná fún ọjọ́ pípẹ́ tí ó mú ọ̀pọ̀ kọjú sí ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ àti agbára oòrùn solar power. Àwọn olùgbé tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìṣòro yìí ti mú kí ó ṣòro àti tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn. Ní ìpínlẹ̀ Sokoto ni àwọn olùgbé Ongwa Uko àti Otoroda Market ti sọ fún akọ̀ròyìn wípé láti oṣù mélòó sẹ́yìn ni àwọn kò ti rí iná lò déédéé. Olùgbé kan, Ahmad Ibrahim, ní agídí làwọn fi ń rí iná lò fún wákàtí kan lójúmọ́. Wákàtí kan ọ̀hún kì í wá lójúmọmọ, òru ni. Èyí ti mú ọ̀pọ̀ wá ọ̀nà àbáyọ sí ìṣòro iná. Àwọn mìíràn yí sí sólà, àwọn mìíràn ti ṣí pátápátá kúrò lórí iná mọ̀nàmọ́ná. Olùgbé Mabera kan, Musa Abdullahi, ní ìṣòro iná túbọ̀ peléke sí i lásìkò ààwẹ̀ Ramadan. Ooru pọ̀, ọ̀pọ̀ ló gbẹ́kẹ̀lé ará àdúgbò tó ń lo sólà fún ice block àti omi tútù. Bákan náà ni wọ́n kérora wípé àwọn agbègbè tí wọ́n kà kún Band A tí ó yẹ kí wọ́n máa lo ó kéré tán iná wákàtí 20 lójúmọ́ náà rí iná lò déédéé. Wọ́n ní báwo ni aráàlú ṣe máa san owó gọbọi fún iná tí kò ju wákàtí 4. Ní ìlú Makurdi ni ọ̀pọ̀ okòòwò ti kógbá wọlé látàrí àìríná lò fún ọjọ́ pípẹ́. Olùgbé kan ní agbègbè Adéke ní àìsí iná ti ba okòòwò frozen food ìyàwó rẹ̀ jẹ́. Àwọn mìíràn tí wọ́n kó oúnjẹ pamọ́ sínú freezer ti da oúnjẹ nù látàrí àìsí iná. Iléeṣẹ́ apínnáká lọ́ ẹ̀sùn yìí mọ́ àìsí ànító afẹ́fẹ́ gáàsì fún ẹ̀rọ amúnáwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Tinubu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Dàda Olúṣẹ́gun ti dẹ́kun olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour, Peter Obi, lórí ọ̀rọ̀ tí ó sọ nípa àlékún owó epo ní Nàìjíríà. Olúṣẹ́gun sọ fún Obi kí ó dẹ́kun àti máa sọ̀rọ̀ lórí ohun tí òye rẹ̀ kò yé dáadáa, bí ó ti ṣe àpèjúwe èsì gómìnà àná yìí ní ìṣelòdì àti ìtìjú ńlá. Nínú àtẹ̀jáde òní lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Olúṣẹ́gun ti fèsì sí ọ̀rọ̀ tí Obi sọ ní Ọjọ́bọ̀, níbi tí ó ti da ẹ̀bi ru ìjọba àpapọ̀ lórí àìsí ètò fún epo. Ìròyìn jábọ̀ wípé Obi fìdí ẹ̀ múlẹ̀ wípé jálá epo bẹtiró tí wọ́n tà tí kò wọ Náírà ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ti lọ sókè sí 1,200 Naira, nígbà tí dísù wọ 1,500 Naira jálá kan, tí wọ́n lọ́ àlékún yìí mọ́ rògbòdìyàn ilẹ̀ Iran àti owó epo lágbàáyé. Obi ní èyí túmọ̀ sí wípé bí ìṣòro bá wáyé ní ọjà epo lágbàáyé, wọ́n lè yọ̀ǹda èyí tí wọ́n ti ní nílẹ̀ rìsáàvù, ṣùgbọ́n òye yìí kò kún tó fún Nàìjíríà. Ìdí nìyí tí ìyà yìí fi pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí rògbòdìyàn bẹ́ sílẹ̀. Ó ní bí orílẹ̀-èdè bá kọ̀ àti gbèrò, wọ́n ti gbèrò àti ní ìjákulẹ̀. When a country fails to plan, it has already planned to fail. Ṣùgbọ́n Olúṣẹ́gun da ọ̀rọ̀ yìí nù bí ó ti ní àyọkúrò ìrànwọ́ epo wà lára ohun tí ó fa àìsí epo, kì í ṣe àìṣètò planning. Bákan náà ni Olúṣẹ́gun ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ní rìsáàvù ńlá bíi United States àti China ń ṣe èyí nítorí àsìkò pàjáwìrì bíi ogun, war tàbí embargoes, kì í ṣe nítorí àlékún owó epo lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítírì fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti bu ẹnu àtẹ́ lu ìkọlù alágbára tako àwọn akẹ́kọ̀ọ́ Igbinedion Education Center àti akẹ́kọ̀ọ́ méjì láti iléèwé kan náà. Fọ́nrán kan gba orí ẹ̀rọ ayélujára lánàá níbi tí akẹ́kọ̀ọ́ méjì ti lu akẹ́kọ̀ọ́ kan ní àlùbọ́lẹ̀. Nínú àtẹ̀jáde òní láti ọ̀dọ̀ Permanent Secretary Ministry Edith Obomoyi ni Ministry ti ní ìwà yìí kò ṣe ìtẹ́wọ́gbà, ó ṣe lòdì sófin ètò ẹ̀kọ́.
wọ́n ní mínísítírì ti gbé ìgbésẹ̀ láti ṣe àwárí àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn yìí kí wọ́n sì fi wọ́n jófin. Ìròyìn jábọ̀ wípé ọlọ́pàá ti ránṣẹ́ sí òbí àwọn akẹ́kọ̀ọ́ Ìgbìnìyàn Joint Education Center iléèwé sẹ́kọ́ndírì aládàáni tí wọ́n ti fi ìyà jẹ akẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe hàn nínú fọ́nrán, ṣùgbọ́n a gbọ́ wípé àwọn alámòjútó iléèwé ti lé akẹ́kọ̀ọ́ méjèèjì tí wọ́n fi ìyà jẹ akẹgbẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Àwọn ọmọlẹ́yìn Ṣèyí Mákindé Disciples ti rọ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń tẹ̀lé ìgbìmọ̀ adelé tí mínísítà ìlú Àbújá Nyesom Wike ń ṣe àtìlẹ́yìn fún kí wọ́n padà sí ọ̀nà kan ṣoṣo tí ẹgbẹ́ ń tọ̀. Olùdásílẹ̀ ẹgbẹ́ Laji Adéoyè rawọ́ ẹ̀bẹ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN. Adéoyè ní ààyè wà fún ìlàjà láàrin ẹgbẹ́ bí ó ti fi ìgboyà rẹ̀ hàn wípé rògbòdìyàn adarí kò ní pẹ́ wá sópin. Ó wáá rọ ìgbìmọ̀ adelé tí Mohammed Abdulrahman àti Sínátọ̀ Samuel Nwanyanu ń darí láti fi ààyè gba àlàáfíà kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ètò tí òfin fi ọwọ́ sí. Ó ní PDP ṣì jẹ́ ìdílé kan ṣoṣo tí ó fi ààyè gba gbogbo ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti padà sídìí gbalẹ̀-ń-gbàtà olóṣooṣù bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ṣe ṣíde rẹ̀ ní Mushin sí Agége Motor Road pẹ̀lú igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamzat. Ìgbésẹ̀ tí wọ́n ti patì láti ọdúnmọ́dún lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tí ó dẹ́kun fífi òfin de ará ìlú láti má ní àǹfààní àti jáde ní gbogbo àkókò tí gbalẹ̀-ń-gbàtà bá ń lọ lọ́wọ́ ni yóò bẹ̀rẹ̀ padà ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó kẹ́yìn oṣù láàrin aago 6:30 òwúrọ̀ títí di aago 8:30 òwúrọ̀ láìsí ìdíwọ́ fún lílọ bíbọ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣíde, Sanwó-Olú ní ìgbésẹ̀ yìí jẹ́ ara ìgbìyànjú ìjọba àti mú kí agbègbè wà ní mímọ́ kí ará ìlú mọ rírì iṣẹ́ wọn lábẹ́ òfin. Gómìnà kérora lórí bí ìdọ̀tí ṣe pọ̀ káàkiri àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Èkó bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbalẹ̀-ń-gbàtà àtijọ́ mú àyípadà rere wá jákèjádò orílẹ̀-èdè. Gómìnà ní àwọn mọ̀ọ́mọ̀ mú Mushin fún ìṣíde nítorí àwọn ṣe àkíyèsí ìpèníjà ní agbègbè yìí bí ó ti rọ àwọn olùgbé kí wọ́n fúnra wọn kópa nínú ètò gbalẹ̀-ń-gbàtà. Kọmíṣánná fún agbègbè àti ìsun omi Tòkunbọ̀ Wahab ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìgbésẹ̀ ńlá láti mú àyípadà rere bá ìpínlẹ̀ àti ìlera pípé fún ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùkọ́ kan ní ìpínlẹ̀ Kebbi Abdul-Jalal Usman ni wọ́n ti ní kí ó lọ rọ́kúnlé fún oṣù 3 látàrí bí ó ṣe bu ẹnu àtẹ́ lu ohun amáyédẹrùn Ramadan tí ìjọba ìpínlẹ̀ pín. Usman tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ìpínlẹ̀ ni ó ṣe àfihàn oúnjẹ tí wọ́n pín fún àwọn olùkọ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook gẹ́gẹ́ bí Ramadan palliative. Nínú fọ́nrán tí wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ ní èdè Hausa ni Usman ti ní gómìnà Nasir Idris pèsè múdù kan ṣoṣo lórí ìrẹsì àti jéró fún un. Ó ní gẹ́gẹ́ bí olùkọ́ kí wọ́n wo ohun tí gómìnà fún wọn tó ń pè ní àtìlẹ́yìn bí ó ti pàtẹ gbogbo nǹkan wọ̀nyí kalẹ̀. Kò pẹ́ ní fídíò yìí gba gbogbo ẹ̀rọ ayélujára tí Usman ní èyí kò tó pẹ̀lú adúrú iṣẹ́ tí olùkọ́ ń ṣe. Ọjọ́ méjì lẹ́yìn àfihàn yìí ni Usman kéde wípé wọ́n ti jáwé gbélé olóṣù 3 fún un lẹ́nu iṣẹ́. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ìgbésẹ̀ yìí ní í ṣe pẹ̀lú fọ́nrán tí òun ṣe àfihàn níbi tí òun ti bu ẹnu àtẹ́ lu palliative Ramadan gẹ́gẹ́ bí lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Dandi. Wọ́n jáwé gbélé fún un lórí ẹ̀sùn àìṣiṣẹ́ déédéé. Gbogbo akitiyan àti kàn sí Ministry for Basic and Secondary Education fún àlàyé ló já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Midfielder àná fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Henry Nwosu ti di olóògbé lẹ́ni ọdún 62. 62. Akẹgbẹ́ rẹ̀ àná Ṣẹ́gun Ọdẹ́gbàmí ni ó ṣe ìkéde yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Nwosu wà lára ikọ̀ tí ó jáwé olúborí níbi ìdíje African Cup of Nations 1980 tí Nàìjíríà ṣe àgbékalẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọdẹ́gbàmí kọ wípé lẹ́yìn ọjọ́ 5 tí ó fi du ẹ̀mí rẹ̀ ní ilé ìwòsàn, ẹni tí
òun ń pè ní youngest millionaire ti di olóògbé láago 4 ìdájí sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó. Nwosu tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó kéré jù láàrin ikọ̀ AFCON ní 1980 ni wọ́n ṣe ayẹyẹ rẹ̀ fún ipa tí ó kó lórí àṣeyọrí Nàìjíríà níbi tí Green Eagles ti gba àmì ẹ̀yẹ àkọ́kọ́ ní ilẹ̀ baba wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.